wípé ọ̀tọ̀ ni tí baba Alágége rán wípé ogún sí Ádámù ń bẹ́lẹ̀ tó wọ́n pé ìwà ń bi àwọn àyẹ̀wò lónìí kí wọ́n dá mi lóhùn lérí mídíà wípé ilé mélòó ni sí Ádámù fi kalẹ̀ mọ́tò mélòó mọ́tò wọn tí wọ́n fi kalẹ̀ kí ló pé ilé iṣẹ́ mélòó ni wọ́n ní tí wọ́n fi kalẹ̀ èló ni baba ní báńkì èló ni wọ́n ní ní ìṣọ́ránsì àbí àwọn bcs là ń pè ní tí wọ́n ní ogún tí sí Ádámù gbé kalẹ̀ ogún gbogbo mùsùlùmí ayé ni ibẹ̀ náà láwàá yìí gẹ́gẹ́ bí mìíràsù ànábì tí wọ́n wíwù ẹni bá lóun wá ogún sí Ádámù kó òun fẹ́ pín wọ́n bá ma mìíràsù wá pín mọ́sálásí yìí wá o sì wá pín ilé kéwù o sì wá pín yunifásitì etí sí Ádámù ni gbogbo tí bàbá fojú ayé wọn ṣe lógún wọ́n ti pín fún gbogbo ọmọ kéwù kó tó kù mẹ́ kó tó kù láyé bàbá ti pín ogún wọn àtọmọ wọn.